mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹrú tọmọ, tèwe tàgbà ẹ má fi para. Ètò láti bí mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹrú tọmọ, tèwe tàgbà ẹ má fi para. Àdànà kú kọjá mórí nǹkan fèrè, bàbá rere káwí parí. BGI TV, we are the pace setter. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Ẹ káàárọ̀, ẹ kú ojúmọ́, a kú ojúmọ́, ojúmọ́ ire ni, ojúmọ́ ayọ̀, ojúmọ́ òbùkún ni láṣẹ Elédùmarè. Òní ọjọ́ sátidé àbámẹ́ta, wọ́n máa ní wípé àbá nìkan ń dá, ikán kan kò lè jòkúta, gbogbo àbá bí àbá Sátánì yẹn, àbá ẹni bí lórí wa kò ní jọ láṣẹ Elédùmarè. Òpin ọ̀sẹ̀ yìí kò wá ní jẹ́ òpin ayé mi àti ẹ̀yin, kò sì ní jẹ́ àṣemọ́ fún gbogbo aláṣẹ Elédùmarè. Atúnkìyín káàbọ̀ sórí àkọ́tún ètò Ojúmọ́ Aláyọ̀ lórí ìkànnì BGI TV, níbi tí a ti mọ̀ wípé a máa fún yín láwọn ìròyìn tó ní ṣe pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà láàrin ọjọ́ Ajé Monday sí ọjọ́ Sátidé àbámẹ́ta, níbi tá a ti máa fún yín láwọn ìròyìn yẹn. Abala làwọn ìròyìn wá kún sí, ìròyìn dẹ̀kún fọ́fọ́ ni àní fún yín láwọn bí ọ̀rọ̀ kan ṣe ń lọ ní gbogbo bóyá ẹ̀ka ètò òṣèlú ní ètò ẹ̀kọ́ ní ká máa fún yín ní ètò ti eré ìdárayá. Fún ìdí èyí, ẹ kọ́kọ́ gbọ́ àwọn kókó tí ó súyọ nínú ìròyìn tí a máa kà ní àárọ̀ níyì. Lẹ́yìn tí bá fún yín láwọn kókó títà àárọ̀ níyì tán, a wá lọ sórí pápá. Ẹ mọ̀ pé irú ọjọ́ Sátidé báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló máa ń wà lórí pápá. A tún fẹ́ kan lórí pápá láàárọ̀ yìí láti gbọ́ ìròyìn tó ní ṣe pẹ̀lú eré ìdárayá ní àárọ̀ níyì. Àmọ́ ṣáájú bẹ̀ ẹ jẹ́ ń fún yín láwọn kókó tí a máa bá pàdé nínú kúlẹ̀kúlẹ̀ ìròyìn láàárọ̀ níyì. Nínú ìwé ìròyìn Vanguard láàárọ̀ nìyí, wọ́n ti sọ gbangba ìdí pàtàkì tó jẹ́ wípé lórílẹ̀‐èdè Nàìjíríà ojú àfọ̀fọ̀tán ìjà tí ń dálẹ̀ ẹ̀ wá gbọ́ láàrin àwọn olówó àtàwọn mẹ̀kúnnù, kí n má pè wọ́n lólòṣì. Wọ́n sọ wípé ìdí pàtàkì rèé o tó lówó fi ń náwó sí i, táwọn mẹ̀kúnnù náà tó sì jẹ́ wípé ipò tọ́wà náà lọ́sìwà lórílẹ̀‐èdè Nàìjíríà. Nínú ìwé ìròyìn Leadership láàárọ̀ níyì, àtúmúròyìn wá fún yín o. Ẹ wá gbọ́ ohun tí Clark tó sọ o fún Damagum àti àwọn kọ̀ọ̀kan tí wọ́n ju ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀. Ó ní kí wọ́n di wípé kí wọ́n má jẹ́ kí ẹgbẹ́ òṣèlú PDP kí wọ́n má jẹ́ ó dàwó lórí wọn. Ìwé ìròyìn Leadership ló gbé ọ̀rọ̀ tí olóyè Edwin Clark tó sọ jáde o fún Damagum yìí. A gbọ́ kúlẹ̀kúlẹ̀ rẹ̀ nínú ìwé ìròyìn Leadership láàárọ̀ níyì. Ó mà tún ti ṣẹlẹ̀ o, àwọn ajínigbé mà ní o, wọ́n tún ti jí èèyàn kan gbé o. Ẹni tó jẹ́ ìkan lára àwọn òṣìṣẹ́ ẹ̀ṣọ́ aláàbò àwọn tí ń ṣọ́ ọgbà àtúnṣe lórílẹ̀‐èdè wa Nàìjíríà, ìyẹn tá máa ń pè láwọn wọ́dà, wọ́n mà jí gbé olójú òpópónà márosẹ̀ Ìlọrin sí ìlú Minna. Òun náà ni wọ́n jí báwo lọ́ ṣe jí bàbá yìí gbé kúlẹ̀kúlẹ̀ rẹ̀ ẹ̀gbọ́n. Kódà ọ̀gá àgbà kan náà ni òun náà jẹ́. Inú ìwé ìròyìn Platform Times bákan náà láàárọ̀ níyì, Sanwó-Olú máa ṣe bẹ̀bẹ̀ o. Àwọn 9,400 èèyàn báyìí òun náà ní fún níwèé ìdádúró lẹ́nu iṣẹ́ lẹ́ka ètò àwọn tó ń pèsè omi ní ìpínlẹ̀ Èkó, ìyẹn sack letter ní Sanwó-Olú fún wọn. 391 àwọn èèyàn ni wọ́n gba sack letter lánàá lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Èkó. Tọ́ àwọn mélòó ló wá fẹ́ kù lẹ́nu iṣẹ́? Ẹ̀kúlẹ̀kúlẹ̀ rẹ̀ àgbọ̀ o. Lórí ọ̀rọ̀ Yàyà Bello, lórí owó tí wọ́n ná kó jẹ $720,000, owó òun náà pọ̀ tí wọ́n sọ wípé ó lọ sọ àsọ́ọ́lẹ̀ ní iléèwé àwọn ọmọ rẹ̀ títí tí wọn yóò fi ṣetán ìkẹ́kọ̀ọ́ wọn pátápátá. Ẹ wá gbọ́ o, Yàyà Bello ti jáde fèsì fún àjọ EFCC
nínú ìwé ìròyìn Vanguard òun náà lẹ́gbọ́ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ Yahaya Bello láàárọ̀ níyìí. Bákan náà ìwé ìròyìn Vanguard ọ̀rọ̀ yìí máa pín sọ́nà méjì o. Àjọ tó ń rí sí ìrìn àjò lọ sí ilẹ̀ mímọ́ Háàjì lórílẹ̀‐èdè wa Nàìjíríà ẹ̀rí pé torí ẹ̀ gan pàápàá jùlọ ni mo ṣe rárá wọ jàlámíà mi tí mo dé fìlà lé lórí o. Wọ́n ti ṣèkìlọ̀ fún gbogbo àwọn tí wọ́n fẹ́ rìnrìn àjò lọ sí ilẹ̀ mímọ́ Háàjì wípé ẹ máa lọ kó sọ́wọ́ o. Ẹ̀rí wípé àwọn tẹ́ ẹ fẹ́ tẹ̀lé rìnrìn àjò àwọn tó jẹ́ wípé wọ́n kó èèyàn lọ sí ilẹ̀ mímọ́ Háàjì nítòótọ́ náà ni. Nínú ìwé ìròyìn Punch náà bákan náà láàárọ̀ níyìí wọ́n mà ti sọ wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ti pe o àwọn tó jẹ́ oníbàárà iléeṣẹ́ tó ń rí sí pípèsè náà mọ̀nàmọ́ná ni wọ́n ti pe ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wípé kí wọ́n lọ tọpinpin àwọn iléeṣẹ́ náà nítorí wípé ìwà àjẹbánu ń bẹ láàrin wọn. Kí ló dé tí wọ́n ní ìwà àjẹbánu ń bẹ láàrin wọn? Kúlẹ̀kúlẹ̀ rẹ̀ ẹ gbọ́ nínú ìwé ìròyìn Punch náà bákan náà. Olóyè kan nínú ẹgbẹ́ òṣèlú APC ló mà ti rọ Ihedioha láti ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu o. Ihedioha àti àwọn kọ̀ọ̀kan yìí ni wọ́n fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ láìpẹ́ o. ni wọ́n ti ń fi ọgbọ́n ni wọ́n ti ń ṣẹ́jú sẹ́rò ìpè ká máa bọ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC kí wọ́n wá ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ìyẹn jẹ́ bó ṣe jẹ́ lápá abẹ̀yìn àwọn ọ̀rọ̀ ìta máa náfààní láti tẹnubọ̀ láàárọ̀ ní ipò náà lélẹ́yìí. Àmọ́ ká tó máa tẹ̀wájú ẹja nìṣó lórí pápá ẹja lọ ṣeré ìdárayá ká sì gbọ́rọ̀ ìní pẹ̀lú ìdárayá díẹ̀ à ń bọ̀. ẹ kú ojúmọ́ ní gbogbo tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ wa láti máa wò wá níkànnì amóhùnmáwòrán BGI TV ọdẹ òdùbí àjúrẹ́bí àtúndúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó tún mú wa rí òpin ọ̀sẹ̀ yìí láyọ̀ àti àlàáfíà yìí ní ti ń ṣe ọjọ́ àbámẹ́ta ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹrin ọdún tí a wáyé ọ̀pẹ́ làwọn máa dùn àdé dáràn láṣọba mi alámúrabí alihamdulilayi rọ́bì alẹ́mí òkú ní fọ́lọ́run lókè ọ̀run fún àǹfààní tàtúrígbà láàárọ̀ yìí. Ẹ káàbọ̀ sí abala tá a pè ní láti orí pápá BGI TV níbí la ó ti máa fún yín ní ìròyìn eré ìdárayá nọ́mọ́nọ́mọ́ kẹtì má bàa di sí àwọn ìròyìn eré ìdárayá tí wọ́n ti bá wa sóde láàárọ̀ yìí. Ọdún ní mímì kì í ṣe àìmọ̀ fúlókó ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n mọ̀ kó dọ́jà ní èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà èmi náà ni màá jẹ́ atọ́kùn ètò lábala látòrí pápá BGI TV láàárọ̀ yìí. Ọ̀yá ẹ ti mọ̀ bí a ti máa ń ṣe wípé ilé láti máa ń kẹ́sọ̀ ròde nípa ti àwọn ìròyìn eré ìdárayá tàbá ti kó wá sóde báyìí. Ọ̀yá ẹ jẹ́ kí n sọ di mímọ̀ fún yín pé agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà Victor Boniface tó ń gbá bọ́ọ̀lù jẹun nínú ikọ̀ agbábọ́ọ̀lù Bayer Leverkusen ló ti ṣe àpèjúwe akọ́nimọ̀ọ́gbá rẹ̀ ìyẹn Xabi Alonso gẹ́gẹ́ bí akọ́nimọ̀ọ́gbá tí kò lẹ́lẹ́gbẹ́ tí òun ò rírú ẹ̀ rí wípé ọ̀pọ̀ ìgbà táwọn bá jọ wà lórí pápá ìgbáradì akọ́nimọ̀ọ́gbá yìí yóò wọ ṣòkòtò péńpé yóò sì máa bá wọn ṣe ìgbáradì bíi pé wọ́n jọ fẹ́ gbá bọ́ọ̀lù náà tí wọ́n ṣe ìgbáradì fún náà ni Victor Boniface ló ṣàpèjú Xabi Alonso gẹ́gẹ́ bí ẹni tí òun kò lè gbàgbé nínú ìrìnàjò bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá rẹ̀ níbi ètò ìfọ̀rọ̀wérọ̀ ló ti ṣàlàyé fún àwọn oníròyìn wípé ẹ wò ó akọ́nimọ̀ọ́gbá yìí ó dára púpọ̀ ó sì ní ohun àmúyẹ tíyàn fi yangàn gẹ́gẹ́ bí akọ́nimọ̀ọ́gbá lórílẹ̀‐èdè àgbáyé ó ní ó máa ń ṣe bẹ́ẹ̀ ó máa ń ṣe ìwúrí fún àwọn pàápàá jùlọ tí àwọn bá jọ wà lórí pápá ìgbáradì ó ní Xabi Alonso ó ní gbogbo nǹkan tí wọ́n lè fi ṣe àṣeyọrí lágbo bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ó ní nígbà míì a máa sọ fún àwọn agbábọ́ọ̀lù rẹ̀ wípé òun yóò ṣe bẹ́ẹ̀ òun yóò pẹ̀lú wọn lórí pápá tí wọ́n bá ń gbá bọ́ọ̀lù ṣùgbọ́n tí kò ní síbẹ̀ pẹ̀lú wọn eléyìí ló sọ di mímọ̀ ní pé òfin ṣe ìwúrí fún àwọn láti lè ṣe dáadáa ó ní eléyìí ló jẹ́ ọ̀kan lára àṣeyọrí tí àwọn ṣe nígbà tí àwọn gba ife ẹ̀yẹ German Bundesliga ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ lápá bẹ̀yẹn dẹ̀ má gbàgbé pé Victor Boniface ló ti dá bí ẹdun rọ̀ bí òwe fún ikọ̀ agbábọ̀ Bayer Leverkusen ní sáà tí a wà yìí pẹ̀lú oríṣiríṣi góòlù èyí tí ó ti gbà wọlé ẹ̀dẹ̀ mọ̀ pé wọ́n fojú sọ́nà láti gba ife ẹ̀yẹ mẹ́ta lápapọ̀ wọ́n ti gba ti ìdíje orílẹ̀-èdè Germany ìyẹn German Bundesliga àti wọ́n
wá fi ojú sọ́nà sí èmi tí wọn yóò máa gbá ní kòpẹ́kòpẹ́ yìí kojú ikọ̀ agbábọ́ọ̀lù kan láti ìpele kejì ìdíje líìgì orílẹ̀-èdè Germany. Wọ́n dẹ̀ ti dé ìpele ikọ̀ ẹlẹ́ni mẹ́rin semi-final ti Europa League níbi tí wọn yóò ti máa kojú ikọ̀ agbábọ́ọ̀lù AS Roma. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe máa jẹ́. Victor Boniface ó gbóríyìn fún akọ́nimọ̀ọ́gbá rẹ̀ Xabi Alonso wípé òun ò rí irú rẹ̀ rí. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ lápapẹ̀ yẹn. Ẹ jẹ́ ká lọ sí ilẹ̀ òkèrè. Ẹ jẹ́ ká gba inú ikọ̀ agbábọ́ọ̀lù Bayern Munich náà wọlé níbi tí wọ́n ti ń sọ di mímọ̀ wípé níbi tọ́rọ̀ dédò yìí o ikọ̀ agbábọ́ọ̀lù Bayern Munich ni wọ́n ti lọ sọ̀rọ̀ pọ̀ pẹ̀lú ẹnìkan tó kọ̀ rẹ̀ ń jẹ́ Ralf Rangnick gẹ́gẹ́ bí ẹni tí yóò máa jẹ́ akọ́nimọ̀ọ́gbá wọn tuntun lẹ́yìn tí ẹni tí ń ṣe akọ́nimọ̀ọ́gbá wọn lọ́wọ́ yìí Thomas Tuchel tó bá fi inú ikọ̀ agbábọ́ọ̀lù náà sílẹ̀ ní ìparí sáà tí a wà yìí. Wọ́n ti wá sọ di mímọ̀ pé ètò ìfọ̀rọ̀wérọ̀ kan ni ó wáyé lánàá èyí tí àwọn oníròyìn fífi ìdí rẹ̀ múlẹ̀ wípé ikọ̀ ìgbìmọ̀ ìṣàkóso Bayern Munich ni wọ́n ti sọ̀rọ̀ pọ̀ pẹ̀lú Ralf Rangnick ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ akọ́nimọ̀ọ́gbá fún orílẹ̀-èdè Australia nípò òun ni yóò jẹ́ akọ́nimọ̀ọ́gbá wọn tuntun tí Thomas Tuchel bá fi gbogbo ohun tó ní ṣe pẹ̀lú iṣẹ́ akọ́nimọ̀ọ́gbá sílẹ̀ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Bayern Munich. Ẹ má gbàgbé pé ikọ̀ agbábọ́ọ̀lù Bayern Munich ni wọ́n ṣe ìpalẹ̀mọ́ láti kojú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid ní ìpele semi-final ti UEFA Champions League. Níbi tọ́rọ̀ dédò yìí ìròyìn ti ń lọ wọ́n ti sọ di mímọ̀ pé Rangnick ni wọ́n ti ń wòye láti jẹ́ akọ́nimọ̀ọ́gbá tuntun fún ikọ̀ agbábọ́ọ̀lù Bayern Munich. Ẹ jẹ́ ká kúrò ńbẹ̀ ẹ jẹ́ ká lọ sí ibi tó kàn ẹ jẹ́ ká sọ di mímọ̀ fún yín wípé ikọ̀ agbábọ́ọ̀lù tí ó wà ní orílẹ̀-èdè Spain nínú ikọ̀ ní orílẹ̀-èdè Spain tá a bá sọ̀rọ̀ nípa Sevilla ẹnìkan tó jẹ́ agbábọ́ọ̀lù wọn lápá bẹ́ẹ̀ ìyẹn ẹni tí orúkọ rẹ̀ jẹ́ Rakitic òun ló ti sọ di mímọ̀ wípé ẹ wò ó Messi tẹ́ ẹ rí yẹn ó lè jẹ́ agbábọ́ọ̀lù tó dára jù lórílẹ̀-èdè àgbáyé o ṣùgbọ́n ẹ̀dá kan kì í da títí kó má níbi kan tó máa kù sí ibi tí Messi wá kù sí ni pé nígbà tó jẹ́ balógun lórí pápá fún àwọn nígbà tó ń wà nínú ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona lọ́dún tí à ń wù yìí ìyẹn ní ọdún 2014 wọ ọdún 2020 táwọn jọ gbá bọ́ọ̀lù papọ̀ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona tí Lionel Messi ti jẹ́ captain ìyẹn balógun lórí pápá fún wọn. Ó ní àwọn nǹkan kan wà tó jẹ́ wípé Lionel Messi kì í sọ pé kí àwọn ṣe torí pé òun lérò wípé ó yẹ kí balógun lórí pápá captain ó yẹ kó máa sọ ibi tó kù sí ó yẹ kó máa sọ àwọn nǹkan kan bíi pàṣẹ fún àwọn ṣùgbọ́n Messi kì í ṣe irú kan báyìí lórí pápá. Ó ní eléyìí kì í ṣe pé òun fi ń bínú rẹ̀ o kì í dẹ̀ ṣe wípé ó fi máa ń ṣe ìkà bóun ṣe mọ ti rẹ̀ ṣe gangan nìyẹn àti wípé Messi òun ni ó jẹ́ agbábọ́ọ̀lù tó dára jù lórílẹ̀‐èdè àgbáyé tí òun bá ní kí òun gbé wọn yẹ̀wò Messi ló dára jù. Rakitic ó sọ eléyìí di mímọ̀ láti ṣe àfọ̀mọ́ irú èèyàn tí Lionel Messi ẹni tó ti gba àmì ẹ̀yẹ Ballon d'Or 6 ọ̀tọ̀ọ̀tọ̀ ẹni tí ó ṣàpèjú rẹ̀ má gbàgbé wípé Rakitic yìí lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona láti inú ikọ̀ agbábọ́ọ̀lù Sevilla ó sì ti padà sínú ikọ̀ agbábọ́ọ̀lù Sevilla lẹ́yìn tí àdéhùn rẹ̀ tẹnubọ epo níbi tọ́rọ̀ dédò yìí Messi òun ni kì í ṣe balógun lórí pápá ní àwọn apá ibìkan. Rakitic òun ló sọ eléyìí di mímọ̀. Ó yá ẹ jẹ́ ká lọ sórílẹ̀-èdè Gẹ̀ẹ́sì kí ló ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Gẹ̀ẹ́sì ǹjẹ́ jẹ́ mọ̀ pé ọ̀kan lára ìgbìmọ̀ àjọ tó ń rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀-èdè Gẹ̀ẹ́sì ìyẹn tó dàbí adarí wọn pátápátá ìyẹn tí orúkọ rẹ̀ jẹ́ Richard Masters ló ti fi ọjọ́ ẹtì Friday àná yìí sọ di mímọ̀ pé láìpẹ́ láì jìnnà a ó bẹ̀rẹ̀ sí ní ṣí ìwé ẹ̀sùn tí iye rẹ̀ tó ọgọ́rùn-ún ó lé mẹ́ẹ̀ẹ́dógún 115 cases àwọn yóò bẹ̀rẹ̀ sí ní ṣí lórí ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City látàrí pé wọ́n jẹ̀bi àwọn ẹ̀sùn kan ṣíṣọ́ owó náà àti àwọn nǹkan mìíràn. Wọ́n sọ eléyìí di mímọ̀ látàrí ọ̀rọ̀ awuyewuye táwọn èèyàn fi ń kàn wọ́n wípé ẹ fi ìyà jẹ ikọ̀ agbábọ́ọ̀lù Everton Nottingham Forest àwọn eléyìí wọ́n forí kó ìjìyà ẹ̀ṣẹ̀ lójú ẹsẹ̀ kí ló dé kílẹ̀ ń tẹ̀sẹ̀ dúró dé lórí ti ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City ẹni tí orúkọ rẹ̀ wá ń jẹ́ Richard Masters yìí ló tún agbẹnu ẹni àjọ tí ń ṣe kókárí ètò ìdíje líìgì orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì sọ̀rọ̀ wípé ẹ wò ó sùúrù lọ̀rọ̀ yìí gbà ó àwa náà kì í ṣe pé àjókòó àkàwọ̀gbẹ̀rà àmọ́ ohun tó yẹ ká ṣe lórí ọ̀rọ̀ ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City ẹ fún wọn lásìkò díẹ̀ ó ní kódà ẹ̀sùn wọn ló ti wà ní ìkàlẹ̀ láti ọdún 2009 wọ ọdún 2018 níbi ìdíje English Premier League wọ́n ní iṣẹ́ ìwádìí lórí ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City ó ṣì ń lọ lọ́wọ́ àṣeyọrí yóò ṣe bẹ́ẹ̀ yóò dé bá láìpẹ́
àti wípé gbogbo àwọn nǹkan wọ̀nyí ni àwọn fẹ́ fi ṣe láti má ṣe ojú ìṣáájú nípa ti ìdíje líìgì orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì. Ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City a ó bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí lé wọn lórí láìpẹ́ láì jìnnà. Ó yá ẹ jẹ́ kí n máa sọ di mímọ̀ fún yín wípé ẹni tí ń ṣe akọ́nìmọ̀gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea ìyẹn Mauricio Pochettino ló ti sọ di mímọ̀ fún àwọn agbábọ́ọ̀lù rẹ̀ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea pé ẹ jẹ́ ká jókòó, ẹ jẹ́ ká sọ̀rọ̀, ẹ jẹ́ ká fi yé àwọn ènìyàn wípé bíbá gangan lórí dá wa sí. Ẹ jẹ́ ká ṣe bí agbábọ́ọ̀lù Chelsea láti máa jáwé olúborí ní gbogbo ìgbà bá a ṣe ń fi èyí kúfọ̀ ládìde kò ní ìtumọ̀. Ẹ jẹ́ ká jẹ́wọ́ ara wa gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù fún àwọn ènìyàn tí wọ́n fojú sí wa lára wípé ó yẹ ká máa ṣe dáadáa ju ta àtẹ̀yìnwá lọ. Ó sọ eléyìí di mímọ̀ níbàámu bí wọ́n ṣe rí ìyàjẹ lọ́wọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal pẹ̀lú àmì ayò 5-0 lọ́jọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ tí a wà yìí. Bákan náà ló sọ di mímọ̀ pé ẹ má gbàgbé wípé wọ́n lé wa kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù nínú ìdíje FA Cup èyí tó wáyé ní ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn níbi tí ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City ọjọ́ àbámẹ́ta ló wáyé ọ̀sẹ̀ tó kọjá ni wọ́n nà wọ́n láti lé wọn kúrò níbi ìdíje FA Cup. Ẹ wò ó eléyìí ni Mauricio Pochettino wá papọ̀ ló wá sọ di mímọ̀ pé wò ó èyí tí ó ń ṣẹlẹ̀ sí wa yìí ó tó gẹ́ ẹ jẹ́ ká gbìyànjú, ẹ jẹ́ ká ṣe dáadáa, ká jáwé sóbì kí wọ́n lè mọ̀ wípé all blues àwa gangan ni ọmọ tó ń sọ lọ́wọ́lọ́wọ́. Ẹ jẹ́ ká gbìyànjú. Ó ní òrùn tó bẹ lókè yóò ṣètò aṣọ gbẹ̀wò táwọn bá fẹ́ perégedé fún ìdíje kan ní ilẹ̀ òkèrè bó jẹ́ Conference League ní àbí Europa League àwọn aṣáà gbìyànjú láti perégedé sínú ìdíje ẹyọkan nínú wọn. Ó ní gbogbo eléyìí ó kù sí ọwọ́ òun àti àwọn agbábọ́ọ̀lù òun nínú ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea. Mauricio Pochettino òun ló fi ọ̀rọ̀ eléyìí ṣe ìwúrí fún àwọn agbábọ́ọ̀lù rẹ̀ ní gbáradì bí wọ́n ṣe ń gbáradì láti kojú ikọ̀ agbábọ́ọ̀lù tí wọ́n yóò máa kojú ní òpin ọ̀sẹ̀ yìí. Ẹ jẹ́ ká lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal. Ǹjẹ́ jẹ́ mọ̀ wípé ẹni tí ń ṣe akọ́nìmọ̀gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal ìyẹn Mikel Arteta ló ti sọ di mímọ̀ pé ẹ wòye ìfẹsẹ̀wọnsẹ̀ tá a fẹ́ gbá kojú ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal. Ẹ̀yin agbábọ́ọ̀lù mi ẹ jẹ́ ká ṣe dáadáa o. Ipò tá a wà yìí ipò ẹlẹgẹ́ ni o. A kò gbọ́dọ̀ fìdí rẹmi lásìkò yìí. Tá a bá fìdí rẹmi mọ̀ pé àwọn èèyàn kan wà lẹ́yìn wa, iye ìṣubú wa ni wọ́n wá. Tí a bá sì ṣubú báyìí ó tán fún wa náà nìyẹn o. Òun ni ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal ni wọ́n ń rò lọ́wọ́lọ́wọ́ báyìí gẹ́gẹ́ bí ẹni tí ń ṣe akọ́nìmọ̀gbá wọn ìyẹn Mikel Arteta ti ṣe sọ di mímọ̀ fún wọn pé kọ́ máa ṣe bẹ́ẹ̀ kí wọ́n má ṣe àṣìṣe lásìkò yìí. Ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n fi ìyà jẹ ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea láìpẹ́. Mikel Arteta ló wá sọ̀rọ̀ ṣáájú ìfẹsẹ̀wọnsẹ̀ yìí tí yóò máa wáyé láìpẹ́ yìí wípé ẹ wò ó jẹ́ ká ṣe dáadáa, jẹ́ ká jáwé sóbì, jẹ́ ká gbìyànjú ká gbéra láti máa ṣe àṣeyọrí ju ti àtẹ̀yìnwá lọ. Bó tilẹ̀ jẹ́ pé àwọn nǹkan ìgbà mìíràn wà tó jẹ́ pé à ń ṣubú ṣùgbọ́n lásìkò yìí kò gbọdọ̀ ṣubú. Ohun tó bá gbà ní kẹjẹ ká fi fún un láti rí pé a ṣe dáadáa títí ìparí ìdíje English Premier League. Ó yá ẹ jẹ́ kí n máa sọ di mímọ̀ fún yín kò dákẹ́ síbẹ̀ o. Ìyẹn Mikel Arteta ó tún sọ̀rọ̀ lórí agbábọ́ọ̀lù ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Kai Havertz wípé ibi tọ́rọ̀ dé dúró yìí òun ló ṣe ìpinnu láti ṣe kíni láti tọwọ́ bọ ìwé àdéhùn tuntun fún ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal. It was not my decision to sign. Pé kì í ṣe òun lòun sọ wípé dandan ni pé kí Kai Havertz kó wá sínú ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal. Ẹni tí ń ṣe akọ́nìmọ̀gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal Mikel Arteta òun ló fi eléyìí léde nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lọ́jọ́ Ẹtì Friday àná. Ó tẹnumọ́ wípé ìpinnu yẹn láti ra Kai Havertz wá sínú ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal kì í ṣe pé òun nìkan lòun dá ṣe o. Ó ní ọwọ́ adarí ètò eré ìdárayá nínú àti àwọn agbábọ́ọ̀lù nínú ikọ̀ agbábọ́ọ̀lù náà. Ẹ má gbàgbé pé Kai Havertz yìí ló darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea pẹ̀lú owó rọ̀gbùrọ̀gbù tí iye rẹ̀ tó 65 million euro gẹ́gẹ́ bí ó ti ṣe jáde nínú ìròyìn. Bákan náà látìgbà tó ti wá sínú ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal ló ti ń ṣe bẹ́ẹ̀ ni ó ti ń ṣe fòníkúfọ̀ ládìde ni kò ti gbádùn ara rẹ̀ ṣùgbọ́n ti gbá góòlù 11 wọlé tó sì ti ṣe ìrànlọ́wọ́ ìyẹn 5 assist 5 ló ti ṣe fún wọn. Arteta ló ti wá sọ di mímọ̀ pé ẹ wò ó kì í ṣe ìpinnu mi láti ra Havertz wọlé o. Àwọn èèyàn ńláńlá tí wọ́n lẹ́nu lọ́rọ̀ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal ni wọ́n ṣe ìpinnu yẹn láti rí agbábọ́ọ̀lù náà rà. Ó yá ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool
Liverpool ẹ kú oríire o wọ́n ti sọ di mímọ̀ wípé ọ̀rọ̀ ti débi tí ó lápẹrẹ báyìí ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool ẹni tí ń ṣe ayẹyẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ lọ́dọ̀ ẹni tí ń ṣe akọ́nimọ̀ọ́gbá wọn bó ṣe kọ́kọ́ sọ̀rọ̀ wípé kò tí ì tán o ẹ má rò pé ó ti tán fún wa pátápátá a sì lè gba ìdíje ife ẹ̀yẹ English Premier League kí sáà yìí tó tẹnubọ epo gẹ́gẹ́ bí ó ti ṣe sọ ṣáájú ìfẹsẹ̀wọnsẹ̀ yìí tí wọ́n yóò máa gbá ó ní bó tilẹ̀ jẹ́ pé lótìtọ́ àti lódò àwọn tó wọ́n àwájú wọn gbọ́dọ̀ ṣàṣìṣe wọ́n gbọ́dọ̀ ṣubú káwa lè dìde ó ní torí náà ẹ má rò wá pin gbà lè gba ìdíje English Premier League mọ́ a sì lè gbà ohun tó ń bẹ lókè ó sì tó aṣọgbẹ́ ẹ má rò wá pin nínú ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool náà ni wọ́n ti sọ de mímọ̀ wípé ọ̀rọ̀ ti wọ̀ ó wọ́n ti jọ fi kùnlùkùn pẹ̀lú akọ́nimọ̀ọ́gbá nínú ikọ̀ agbábọ́ọ̀lù Feyenoord láti ṣe bẹ́ẹ̀ láti gbé akọ́nimọ̀ọ́gbá wọn yẹn Arne Slot láti jẹ́ akọ́nimọ̀ọ́gbá tuntun fún ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool ẹni tí yóò máa gba iṣẹ́ lọ́wọ́ Jurgen Klopp nígbà tóun yóò máa fi inú ikọ̀ agbábọ́ọ̀lù náà sílẹ̀ ní ìparí sáà tí a wáyé ọ̀ní eléyìí ló wáyé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìfikùnlùkùn èyí tí ó ṣẹlẹ̀ láàrin wọn ní àná òde yìí ibẹ̀ ni wọ́n ti sọ di mímọ̀ pé Slot yìí òun ni yóò máa jẹ́ akọ́nimọ̀ọ́gbá tuntun fún ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool nígbà tí Jurgen Klopp yóò máa kúrò ní ìparí sáà yìí má gbàgbé pé Slot yìí ló darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Feyenoord ní ọdún 2021 nígbà tí ó ṣe dáadáa níbi iṣẹ́ àkọ́kọ́ rẹ̀ láti jẹ́ akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù AZ Alkmaar níbẹ̀ ló ti ṣe bẹ́ẹ̀ ni ó ti ń rí ọwọ́ mú ibi tọ́rọ̀ wá dídò yìí wọ́n ti wá sọ di mímọ̀ pé Arne Slot yìí ni yóò máa jẹ́ akọ́nimọ̀ọ́gbá tuntun fún ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool ó yá ẹ jẹ́ kí n sọ eléyìí di mímọ̀ fún yín wípé wọ́n ti sọ di mímọ̀ wípé Erik ten Hag ó ti sọ̀rọ̀ lórí Marcus Rashford wípé òun mọ̀ wípé agbábọ́ọ̀lù yìí kò gbádùn ara rẹ̀ inú ẹ̀ kò dùn ún òun mọ̀ ìdí tí kò ṣe rí ọwọ́ mú dáadáa ní ọ̀pọ̀ ìgbà Erik ten Hag ló sọ ilé ìdí mímọ̀ ó ní àwọn nǹkan kan ló ń ṣẹlẹ̀ sí agbábọ́ọ̀lù yìí tí kò fi rí dáúlà rẹ̀ lò dáadáa agbábọ́ọ̀lù Marcus Rashford ẹni ọdún mẹ́rìndínlọ́gbọ̀n ni ó ti ń ṣe bẹ́ẹ̀ ni ó ti ṣe déédéé gẹ́gẹ́ bó ṣe yẹ kó máa ṣe déédéé lórí pápá fún ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United eléyìí ló jẹ́ káwọn ènìyàn máa bu ẹnu àtẹ́ lò ó ọ̀ní bẹ́ẹ̀ bá gbàgbé góòlù ọgbọ̀n ìyẹn 30 goals ló gbá wọlé ní sáà tó kọjá Erik ten Hag wá sọ di mímọ̀ lọ́jọ́ Ẹtì Friday àná wípé wò ọwọ́ ohun tó ṣẹlẹ̀ báyìí ó kò sọ́wọ́ Marcus Rashford òun fúnra lára rẹ̀ ó gbọ́dọ̀ jí dìde ó gbọ́dọ̀ gbéra láti sọ fún àwọn èèyàn pé òun sì jẹ́ Marcus Rashford nígbà ayé rẹ̀ tí àwọn èèyàn rí ó wá sọ gbogbo eléyìí nígbà àwọn kankan ló ṣẹlẹ̀ sí agbábọ́ọ̀lù yìí tí gbogbo ẹ̀ ṣe rí bó ṣe yẹ kó rí lásìkò yìí ó yá láì dènà pẹ̀lú láì fi ọ̀pá pọ̀rọ̀pọ̀rọ̀ péjọ àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tí yóò máa wáyé lẹ́nìí níbi àwọn onírúurú ìdíje líìgì lórílẹ̀‐èdè àgbáyé mo ní kí n láǹfààní láti kà fún yín o lórílẹ̀‐èdè France níbi France Ligue 1 bí àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ ṣe máa wáyé lélẹ́yìí o Paris Saint-Germain àti Le Havre wọ́n máa gbéná wojú ara wọn lórílẹ̀‐èdè German Bundesliga Bayern Munich àti Eintracht Frankfurt RB Leipzig àti Borussia Dortmund Augsburg àti Werder Bremen Freiburg àti Wolfsburg Bayern Leverkusen tí wọ́n ti gba ife ẹ̀yẹ náà yóò máa kojú ikọ̀ agbábọ́ọ̀lù Stuttgart ní òní ni kò ní dọ̀la lórílẹ̀‐èdè Spain Las Palmas àti Girona wọ́n máa kọ́kọ́ gbéná wojú ara wọn níbi ìdíje Spanish La Liga Almeria àti Getafe wọ́n máa gbéná wojú ara wọn Deportivo Alaves àti Celta Vigo wọ́n gbéná wojú ara wọn Atletico Madrid àti Atletico Bilbao ìfẹsẹ̀wọnsẹ̀ alágbára kan nìyẹn táwọn èèyàn ń fi ojú sọ́nà fún ní orílẹ̀-èdè Italy níbi ìdíje líìgì orílẹ̀-èdè Italy ìyẹn Italia Serie A Lecce àti Monza wọ́n máa gbéná wojú ara wọn Juventus àti AC Milan ìfẹsẹ̀wọnsẹ̀ yìí léyìí ó tún máa lákàkì lápá abẹ̀yẹn Lazio àti Verona wọ́n máa gbéná wojú ara wọn ẹ jẹ́ ká wá sọ di mímọ̀ fún yín níbi ìdíje English Premier League báyìí ló ṣe máa lọ West Ham á máa gbàlejò Liverpool ní èní náà ní Manchester United àti Burnley wọ́n máa gbéná wojú ara wọn Wolverhampton àti Luton Town wọ́n máa gbéná wojú ara wọn Fulham àti Crystal Palace ẹni náà ni kò ní dọ̀la Newcastle àti Sheffield United Everton àti Brentford lẹ́ni ni kò ní dọ̀la Aston Villa àti Chelsea ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn náà yóò lágbára aago 8 alẹ́ òní nìyẹn yóò máa wáyé oníyan ṣeun
ọlọ́kà ṣe gbogbo yín tẹ́ fẹ́ bá wa jẹ́ láàárọ̀ yìí àdúpẹ́ lọ́wọ́ yín àdúpẹ́ pé òkun níbí láòrì mọ́ ní ti abala láti orí pápá BGI TV títí dìgbà mìíràn tá a tún fi láǹfààní láti mú àkọ̀tun abala láti orí pápá BGI TV wá sí etí ìgbọ̀nyín. ètò ojúmọ́ aláyọ̀ ó ń tẹ̀síwájú pẹ̀lú olómi ọgbọ́n òdú ni mímì kì í ṣàìmọ̀ fọlọ́kọ àfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ní èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ni gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà ire o ire kàbìtì. ìṣẹ̀lẹ̀ ńlá. ọ̀rọ̀ yìí mọ̀lẹ́ ó gbẹnu tán. ìṣẹ̀lẹ̀ ńlá lè yọ. gbáǹkọ́gbì làwọn ìṣẹ̀lẹ̀ ìgbàdégbà tó tún wáyé báyìí o. ó sì gba kéèyàn ó fi kọ́gbọ́n. ó ti wá tó àsìkò wáyé láti fọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n tí kì í jẹ́ ká pé àgbà níwèrè. ìkànnì BGI TV túbọ̀ ń mú tuntun wá lórí ìṣẹ̀lẹ̀ ńlá. ìṣẹ̀lẹ̀ ńlá lètò tó pọn dandan kí ẹ gbọ́. kí ẹ sì tó jàǹfààní ẹ̀kọ́ tí kì í mú ní jèsí kóòtù ọ̀ràn tàbí lùgbàdé burúkú. pẹ̀lú Alhaji Aláwìyí Adébáyọ̀ tí gbogbo ayé mọ̀ sí bàbá gbàgede ìmọ̀ lọ́sọ̀ọ̀sẹ̀. ìwọ ní ìṣẹ̀lẹ̀ ńlá lọ́wọ́ tàbí ní ìrírí ìṣẹ̀lẹ̀ ńlá tí mú ní kọ àfikọ́gbọ́n. kàn sí iléeṣẹ́ amóhùnmáwòrán BGI TV ní King Thousand Estate ṣẹlẹ̀ bàbá ọlábọ̀ store Abẹ́òkúta nípínlẹ̀ Ògùn tàbí kí o pè sórí 0907-948-5035 0907-948-5035. ìṣẹ̀lẹ̀ burúkú kò ní ṣẹlẹ̀ sí yín. ẹ jẹ́ ká fọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n. ìṣẹ̀lẹ̀ ńlá lè yọ. sọ́jẹ́ mọ̀ kì í káàbọ̀ padà ó dá mi lójú wípé ẹ̀jẹ̀ ìgbádùn ìròyìn eré ìdárayá àti ti àárọ̀ ní ìyẹn tó jẹ́ ti ọjọ́ sátidé àbámẹ́ta ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹrin ọdún 2024 tó jẹ́ ọjọ́ sátidé tó gbẹ̀yìn nínú oṣù yìí ó yá ẹ jẹ́ ká máa tẹ̀kọ̀ létí wọ́n náà wọ́n ròyìn wa lẹ́kùnrẹ́rẹ́ láàárọ̀ níyì nínú ìwé ìròyìn Vanguard wọ́n ṣe àgbékalẹ̀ kódà gbogbo àwọn iṣẹ́ ìwádìí èyí tí wọ́n fi wọ̀n lórí orílẹ̀-èdè Nàìjíríà bí àwọn èèyàn tí wọ́n tòṣì àwọn bọ̀rọ̀ kìíní tó jẹ́ pé àwọn jẹ́ ọlọ́rọ̀ sí ní gbogbo ìgbà táwọn tó sì wà nínú ìtòṣì tí wọ́n sì ń tòṣì sí ní gbogbo ìgbà ẹ̀wá gbọ́ ni wọ́n sọ wípé ẹ̀ka kan tó ní ṣe pẹ̀lú ètò ọrọ̀ ajé lórílẹ̀‐èdè wa Nàìjíríà òun náà ni wọ́n ṣe iṣẹ́ ìwádìí kan láti lè mọ àlàfo eléyìí tí ń bẹ láàrin ìṣòro orílẹ̀‐èdè Nàìjíríà àti láàrin àwọn èèyàn tí wọ́n kùṣẹ́ sí lórílẹ̀‐èdè Nàìjíríà pẹ̀lú gbogbo ìgbìyànjú wọn láti lè jẹ́ kí iṣẹ́ àtòṣì kó dóhun àfisẹ́yìn eléyìí tí egun fi sọ lórílẹ̀‐èdè Nàìjíríà. ìwé ìròyìn Saturday Vanguard ló gbé jáde wípé lórí ṣíṣe àwọn iṣẹ́ ìwádìí ọ̀hún náà ló fi hàn wípé bí àwọn kan bó ṣe ń wọ́n sí gegere lórílẹ̀‐èdè Nàìjíríà ìgbìyànjú olú ilé ìfowópamọ́ ilé wa CBN láti lè jẹ́ kí àwọn nǹkan òun náà kó wálẹ̀ òun náà ló já sí pàbó báwọn nǹkan yìí sì ti ń lọ sókè òun ló jẹ́ wípé àwọn tó jẹ́ pé wọ́n rí nǹkan kan jájẹ púpọ̀ wọn lágbára àti lè ra àwọn nǹkan yìí àwọn tó sì jẹ́ olówó náà ni wọ́n lágbára àti lè ra o wọ́n wá ṣiṣẹ́ ìwádìí wípé báwo gangan lolówó ṣe ń lówó sí i táwọn òtòṣì sí ń tòṣì sí wọn ni ẹ wò ó ọ̀pọ̀lọpọ̀ wọn àǹfààní lórílẹ̀‐èdè Nàìjíríà pàápàá jùlọ lẹ́ka ìpèsè ètò ọrọ̀ ajé àti ìpèsè owó àti olú ilé ìfowópamọ́ ilẹ̀ wa CBN wípé ìdọ́rẹ̀ẹ́ papọ̀ àwọn bọ̀rọ̀ kìíní ìlú náà ni púpọ̀ àwọn nǹkan yìí ló dọ́rẹ̀ẹ́ papọ̀ mọ́ orílẹ̀-èdè Nàìjíríà sì rèé wọn kì í kọ́ni bá ti ń pẹja ìṣe ni wọ́n máa ń fúnni lẹ́jà jẹ ni o ìyẹn tá a bá tẹ̀tí wá pàdé àwọn èèyàn tó ṣàánú lórílẹ̀-èdè Nàìjíríà. gbogbo iṣẹ́ ìwádìí yìí òun náà ni wọ́n ṣe o lábẹ́ ìṣèjọba ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti lè mọ bí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ibi tó gbédé dúró sí lórílẹ̀-èdè yìí ni wọ́n tún ṣàlàyé pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpinnu àlàkálẹ̀ ìjọba tí ń bẹ lórí àléfà òun náà ló jẹ́ wípé apá ibi tó dáa òun náà ló kọ sí àwọn bọ̀rọ̀kìnní ìlú o tó sì jẹ́ wípé apá ibi tó fẹ́ nira díẹ̀ náà ni ó kọ sí àwọn tó jẹ́ ẹtẹrunú ọ̀rọ̀fọ̀ dìde báyìí tí wọ́n rí nǹkan kan jẹjẹ pọ̀ òun náà ni wọ́n tún sọ pé àwọn ìpinnu wọ̀nyí ó fẹ́ẹ́ lè fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lórílẹ̀‐èdè Nàìjíríà yìí náà ni wọ́n ti wá sí àgbékalẹ̀ rí pé ohun tó fàárẹ̀ o tí àwọn olówó tí wọ́n fi ń náwó sí ti àwọn tó sì tálákà tí wọ́n tálákà sí lórílẹ̀‐èdè Nàìjíríà kọ́lọ́nù bá wa dá sí ọ̀rọ̀ yìí o.
nínú ìwé ìròyìn leadership láàárọ̀ níyì ìkan nínú àwọn àgbààgbà lórílẹ̀‐èdè wa Nàìjíríà olóyè Edwin Clark ló mà ti rọ ẹni tó jẹ́ adelé alága gbogbogbò nínú ẹgbẹ́ òṣèlú PDP ambassador Elijah Damango lórí wípé kí ó tọwọ́ bọ bíbọwọ́ lo kíkọ ìwé àti fipò òun náà sílẹ̀ wípé kó má jẹ́ kí ẹgbẹ́ òṣèlú ọ̀hún náà kó máa tọwọ́ rẹ̀ wó lulẹ̀ o. Clark òun náà ló sọ eléyìí nínú ìwé onígbangba kan ilé tó kọ sí Damango ní ìjẹta òde òní yìí. Òun náà ní ọ̀rọ̀ ilé tí ó kọ sí wọn níbẹ̀ náà ni ó tún pe gbogbo àwọn tó jẹ́ àmúṣẹ́yá nínú ẹgbẹ́ òṣèlú PDP ọ̀hún tí wọ́n ṣiṣẹ́ papọ̀ mọ́. Òun náà ní pé ó sọ pé kí wọ́n má jẹ́ kí ẹni tó jẹ́ alákòóso fọ́rọ̀ olúùlú ilẹ̀ wa lórílẹ̀‐èdè Nàìjíríà yìí ìyẹn EMC Wike tó ti fìgbà kan jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Rivers tẹ́lẹ̀ rí ìpè ẹ má jẹ́ kó ba ìṣèjọba àti ìpàdé àwọn tẹ́ ń ṣe yìí ẹ má jẹ́ kó bàjẹ́ o pẹ̀lú gbogbo àwọn ìwà rẹ̀. Ó ní pé kò sí ẹnikẹ́ni tó ṣetán láti lè sọ òótọ́ ọ̀rọ̀ fún EMC Wike o. Ibẹ̀ náà ló ti ń rọ̀ wọ́n wípé ẹ má jẹ́ kí ẹgbẹ́ yìí ẹ má jẹ́ kó tú o. Kódà ó sọ wípé ọ̀gbẹ́ni adelé alága àsìkò rẹ̀ o láti jókòó dáadáa kó o sì ṣe nǹkan tó jẹ́ kó o ṣe. Bí àwọn kan bí wọ́n ṣe ń kọ̀wé fipò sílẹ̀ ìwọ jẹ́ kó o kọ̀wé fipò sílẹ̀ o ṣe ohun tó jẹ́ kó o ṣe láti lè jẹ́ kí ẹgbẹ́ òṣèlú PDP kó fẹsẹ̀ múlẹ̀ dáadáa. Clark yìí òun náà ló sọ pé kó fi ẹ̀mí àti lè jẹ́ adarí rere sílẹ̀ fún àwọn ènìyàn. Tá ò bá sì gbàgbé ẹgbẹ́ òṣèlú PDP náà ló jẹ́ ẹgbẹ́ òṣèlú tó jẹ́ gbòógì tó ti fìgbà kan jẹ́ àwọn ẹgbẹ́ tí ń léwájú nígbà àkọ́kọ́ tá a máa gba àṣẹ láti lè ṣe ìjọba àwarawa tí ń ṣe ìjọba alágbádá lórílẹ̀‐èdè Nàìjíríà láti ọdún 1999. Òun náà ni ìṣèjọba alágbádá tó bẹ̀rẹ̀. Òun náà ni ẹgbẹ́ òṣèlú PDP ló gbé ààrẹ orílẹ̀‐èdè wa Nàìjíríà ìyún ààrẹ ìgbà náà Olúṣẹ́gun Ọbásanjọ́ tó gbé wọlé gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀‐èdè. Láti ìgbà náà ni ẹgbẹ́ òun náà ló ti fẹsẹ̀ múlẹ̀ nígbà tí ẹgbẹ́ òṣèlú APC dé náà ni wọ́n jẹ́ gẹ́gẹ́ bí ẹgbẹ́ alátakò pẹ̀lú ara wọn. Ẹgbẹ́ òṣèlú PDP náà ló wá jẹ́ gẹ́gẹ́ bí alátakò sí ẹgbẹ́ òṣèlú APC báyìí bí gbogbo wọn bí wọ́n ṣe ń bójú wo ètò ìdìbò gbogbogbò ilé tó ń bọ̀ ní ọdún 2027. Inú ìwé ìròyìn leadership láàárọ̀ nìyí ẹni tó jẹ́ igbákejì olórí àwọn ẹ̀ṣọ́ aláàbò eléyìí tó ń dáàbò bo àwọn ẹlẹ́wọ̀n ní ìpínlẹ̀ Niger náà ní ìlú Minna ìyẹn Abdulrahman Ibrahim Gegele lánàá òde òní yìí òun náà ni wọ́n mà sọ pé wọ́n mà ti jí gbé o. Àwọn ajínigbé ni wọ́n tún jí igbákejì ọ̀gá àgbà àwọn ẹ̀ṣọ́ aláàbò tí ń ṣọ́ àwọn ẹlẹ́wọ̀n wọ́n ti jí gbé o ní òpópónà márosẹ̀ Ìlọrin sí Minna. Ẹni tó sọ̀rọ̀ ọ̀hún nínú àtẹ̀jáde eléyìí tó tọwọ́ ẹni tó jẹ́ alukoro fún àwọn ẹ̀ṣọ́ aláàbò ọ̀hún Rabiu Muhammed Shuaibu tó tọwọ́ rẹ̀ jáde. Òun náà ló sọ wípé àwọn tí wọ́n jí gbé ọ̀hún náà ni wọ́n pe mọ̀lẹ́bí rẹ̀ ní ọjọ́ kejì eléyìí tí wọ́n jí gbé. Ibẹ̀ náà ni wọ́n jẹ́ kí ó bá àwọn mọ̀lẹ́bí rẹ̀ sọ̀rọ̀ wọ́n sì jẹ́ kí ó bá wọn sàn kankan nígbà tí ó ń sọ̀rọ̀. Ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún ẹ̀ka ọ̀hún náà yẹn Muhammadu Hamisu ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn ti ń gbàdúrà fún k'Elédùmarè kó bá wa sọ ìpè tòrògì ní báyìí ládìyẹ ń tó pé mọ́bọ̀ o kóun náà lọ bó ṣe lọ yìí kó bọ̀ padà láyọ̀ àti àlàáfíà. Ìròyìn náà ló fìdí ẹ̀ múlẹ̀ wípé tẹ̀rí arákùnrin yìí ni ó gbà ọ̀nà Minna nígbà tó ń padà sí ìlú Ìlọrin nígbà tí ó gba ìsinmi lẹ́nu iṣẹ́ kó tó wá di wípé àwọn ajínigbé jí gbé o. Elédùmarè má jẹ́ á rìn lọ́jọ́ tí ebi ń pọ̀ náà ẹ̀ka má sì wà nílé lọ́jọ́ tí ebi ń palẹ̀ kó máa ṣáàbò ẹ̀ kó máa fi bò wá. Ìṣẹ̀lẹ̀ ńlá ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Èkó. Gómìnà ìpínlẹ̀ Èkó ó mì ẹ̀ka tó ń rí sí ìpèsè omi ní ìpínlẹ̀ Èkó ó mì gbogbo ẹ̀ka ọ̀hún ó mì lùgbùlùgbù. Kódà àwọn èèyàn tó mẹ́sàn-án-dín-ní-irínwó ni wọ́n padà lọlé wọn lọ́mọ ṣeré pẹ̀lú ọmọ wọn báyìí o. Ó dínú ìwé ìròyìn Platform Times láàárọ̀ níyì nẹ́ka tó ń ṣe
tó ní sí ìpèsè omi ní ìpínlẹ̀ Èkó òun náà ni gómìnà ìpínlẹ̀ Èkó ti fún gbogbo àwọn tó jẹ́ wípé òṣìṣẹ́ ni wọ́n ń pera wọn ṣùgbọ́n wọn ń ṣòṣìṣẹ́ tó pójú òṣùwọ̀n àti wípé wọn ń ṣòṣìṣẹ́ tó múṣẹ́ wọn lókùúkúdùn ni wọ́n sọ wípé gómìnà Sanwó-Olú ló bá lọ jáwé lọ gbélé lé wọn lọ́wọ́ ìyẹn sack letter àtẹ̀jáde ọ̀hún náà ló jáde látọwọ́ ẹni tó jẹ́ olórí olùdámọ̀ràn pàtàkì sí gómìnà ìpínlẹ̀ ọ̀hún náà lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìròyìn ìyẹn Jubril Gawati lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ X rẹ̀ lọ́jọ́ Ẹtì Friday àná yìí níbẹ̀ ló ti ń sọ wípé àrásán o kódà òjò rọ̀ ní ẹ̀ka water corporation ní ìpínlẹ̀ Èkó àwọn 391 ni wọ́n gba sack letter látọwọ́ gómìnà ìpínlẹ̀ ọ̀hún náà gẹ́gẹ́ bí àtẹ̀jáde eléyìí tí ó ń sọ ó ní gẹ́gẹ́ bí àtẹ̀jáde eléyìí tó fi léde náà ló ṣàlàyé wípé eléyìí náà ni gómìnà gbé látàrí gbogbo àwọn ìdojúkọ àti ìgbésẹ̀ eléyìí tí ó ń ṣẹlẹ̀ ní ẹ̀ka ìpèsè omi ọ̀hún náà ni wọ́n sọ wípé omi ló di ọ̀wọ́n lọ́wọ́n púpọ̀ ní ìpínlẹ̀ Èkó òun ló jẹ́ káṣírí gbogbo wọn tú o nígbà tí omi di ọ̀wọ́n lọ́wọ́n ní ìpínlẹ̀ Èkó òun náà ni gómìnà wá gbé ìgbésẹ̀ láti lè tọ́ pínpín wọnú ilé iṣẹ́ náà láti lè mọ bí àwọn kan bí ó ṣe ń lọ sí gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ pé wọ́n sọ wọ́n sí àkànṣe kan sẹ́yìn ní ọdún 2023 ní oṣù kẹwàá gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ tó ń ṣe àkóso bí owó ti ń wọlé àti bí owó ti ń jáde níbẹ̀ yún ẹnjìnà Mutab Tijani òun náà tó àti adarí níbẹ̀ òun náà ló tún ṣàlàyé gbogbo àwọn iṣẹ́ àkànṣe eléyìí tí wọ́n ṣe yé ibẹ̀ ni wọ́n ti sọ wípé àwọn kan wà tó jẹ́ pé wọ́n lé ní 400 ṣùgbọ́n tí wọ́n kọ̀ rárá gbà wọ́n tó jẹ́ pé gbígbà wọ́n onífìdíhẹ́ temporary báyìí òun náà ni wọ́n pè wọ́n tí wọ́n sọ pé àdéhùn bẹ láàrin àwọn àti wọn ẹ wo gbogbo ẹ̀ ní gómìnà ìpínlẹ̀ Èkó ló bá ya wọ ẹ̀ka òun náà ló bá ní kọ́ lọ́mọ gbé fáìlì wá lọ́tún àti lọ́sì ò ńgbà gbé fáìlì wá ló bá bẹ̀rẹ̀ sí ní rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nìkan ń gbowó láìsí pé wọ́n ṣiṣẹ́ o 391 èèyàn òun náà ni gómìnà ìpínlẹ̀ Èkó ló gbàṣẹ lọ́wọ́ ló sọ wọ́n di aláìníṣẹ́ lánàá òde òní yìí tọ́ ìpínlẹ̀ Èkó ẹ̀túnkù àlejò àwọn ẹlòmíì tí yóò máa fẹsẹ̀ gba geography kélédùmarè ó ṣàbáwá wọnú kí wọ́n má di gbébi sínú ìlú báyìí látàrí ọ̀rọ̀ eléyìí tó ń ṣẹlẹ̀ ìjà àjàdíjú tó wà láàrin àjọ tó ń gbógun ti ṣíṣowó ìlú kùmọ̀kùmọ̀ EFCC àti Yahaya Bello gómìnà ìpínlẹ̀ Kogi tẹ́lẹ̀ rèé ìjà tí ń bẹ láàrin wọn tí ó fi mú kí alága fún àjọ EFCC ọ̀hún náà tó fi ṣèlérí pé bóun ò bá fọwọ́ òfin gbé Yahaya Bello òun kọ̀wé fipò sílẹ̀ wá gbọ́ o báyìí gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Kogi ọ̀hún Yahaya Bello ló ti fi àtẹ̀jáde kan ló ti fi jáde o láti lè fi wẹ́ra rẹ̀ mọ́ kó yán kankan lórí bí wọ́n ṣe sọ wípé ó sanwó àsánlẹ̀ ní iléèwé àwọn ọmọ rẹ̀ títí tí wọn yóò fi ṣetán tá ò bá gbàgbé ọ̀rọ̀ ọ̀hún náà ló gba orí ẹ̀rọ ayélujára kan lọ́jọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ ní ọjọ́ 23 oṣù kẹrin ọdún 2024 níbi tí alága fún àjọ EFCC Ọlánìpẹ̀kun Olúkóyèdé níbi tí ó ti ń sọ wípé ó fi hàn wípé o Yahaya Bello yìí òun náà ni ó kówó ìjọba nínú àpò ìjọba ní ìpínlẹ̀ Kogi ọ̀hún náà tó sì fi san owó àwọn ọmọ rẹ̀ kó tó di wípé ó kúrò ní ọ́fíìsì kódà ìròyìn tún fìdí ẹ̀ múlẹ̀ wípé lórí ẹ̀rọ ayélujára òun ní àwọn rìsíìtì ìyẹn ìwé mo sanwó eléyìí tí ó fi hàn wípé Bello ó san àwọn owó ọ̀hún náà nínú ìfèsì sí bí wọ́n ṣe nàka lébù sí gómìnà ọ̀hún níbi tí gómìnà ọ̀hún náà ti ń fi ọ̀rọ̀ náà jáde tó jáde lọ́tọ̀wọ́ ẹni tó jẹ́ agbẹnusọ rẹ̀ Òwáyèrè Michael òun náà ni ó sọ lórí gbogbo ẹ̀ nínú àtẹ̀jáde òun náà ló sọ pé ló fi àkọ́rí gbàdàgbà pé sísan owó iléèwé
payment for school fees nínú ọ̀rọ̀ rẹ̀ nígbà tó ṣàlàyé ló ní gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n fi ń kọ̀wé yẹn bí ìgbà tó jẹ́ pé wọ́n fi ń ba òun lórúkọ jẹ́ ni ó ní ẹ jẹ́ ń fún yín láàyè ẹ fún mi láàyè ẹ jẹ́ ń ṣàlàyé fún yín dáadáa ìdí eléyìí tí òun fi ṣe irú ìgbésẹ̀ ọ̀hún náà ó ní ìgbésẹ̀ ọ̀hún náà tí gómìnà Yahaya Bello tó gbé láti lè san owó eléyìí tí ó jẹ́ ti àwọn ọmọ rẹ̀ ní ilé ẹ̀kọ́ kan eléyìí tí ó wà nílùú Àbújá tí wọ́n pè ní American International School òun náà ni òun ti sọ o kó tó di wípé òun jẹ́ gómìnà ìpínlẹ̀ Kogi ẹ má bínú ó lóun san $720,000 kóun ó tó di gómìnà èmi ò bá ní kí n béèrè pé iṣẹ́ wo ni bàbá gómìnà kí ni wọ́n ń ṣe ń gbà náà tẹ́lẹ̀ kẹ́ nígbà tó sì máa wà lórí àlééfà ọmọ ọdún mọ́kàndínlógójì ní 39 years he was the youngest governor then nígbà tí wọ́n wà ní orí àlééfà wo Yahaya Bello ẹ má bínú ọ̀rọ̀ Yahaya Bello ló ń pa mí lẹ́rìn ó ní owó yìí òun ti san o kó tó di wípé òun di gómìnà ní ìpínlẹ̀ Kogi o Ọlá Olúkóyèdé mọ tó sọ mọ bó ṣe mọ gbé mi o ẹ mọ́ sì gbàgbé pé láti bí ìjẹta kan òun náà ni gbogbo àwọn nǹkan tí gómìnà ìpínlẹ̀ Kogi ọ̀hún náà àwọn bó ṣe sanwó ni ó bẹ̀rẹ̀ sí ní yọ lórí ẹ̀rọ amóhùnmáwòrán àwọn rìsíìtì àwọn èèyàn ibi tó ti lọ mú rìsíìtì ọ̀hún wá ẹ wo ìyẹn jẹ́ bí ọ̀rọ̀ ṣe jẹ́ lórí ọ̀rọ̀ Yahaya Bello àti àjọ EFCC. Yahaya Bello ti ní mi ò kówó ìjọba owó mi mo fi sọ́kù tó di pé mo di gómìnà. Nínú ìwé ìròyìn Vanguard láàárọ̀ ní ìyẹn Yahaya Bello nínú ìwé ìròyìn Vanguard láàárọ̀ ẹ jẹ́ n kúrò níbẹ̀ wọ́n ti ṣèkìlọ̀ o wọ́n ti sọ wípé ogun àwítẹ́lẹ̀ kì í parọ́ o ìyẹn fún àárọ̀ tó bá gbọ́n nìkan ṣo ni o kó má lọ di wípé ó di gbàgbósì o lọ́dún tó kọjá àwọn tó há sí mọ́mọ́ àwọn tó há sí o ẹ̀ wá gbọ́ àjọ tó ń di sí kíkó àwọn èèyàn lọ sí ilẹ̀ mímọ́ áàjì lọ ṣe ìsìn fún Elédùmarè ìyún ilẹ̀ mímọ́ Saudi Arabia wọ́n ti kìlọ̀ fún gbogbo àwọn iléeṣẹ́ eléyìí tó jẹ́ wípé wọ́n nẹ́sẹ̀ ńlẹ̀ wọ́n máa ń dọ́gbọ́n jìbìtì fún àwọn ènìyàn ni wípé kí wọ́n kẹ́sẹ̀ wọn kúrò ńlẹ̀ o kódà wọ́n tún ṣèkìlọ̀ fún gbogbo àwọn èèyàn náà wípé ẹ tọpinpin ẹ rí dáadáa o kó tó di wípé ẹ bá èèyàn rí o nítorí wípé bá ò bá gbàgbé olóníkan ló ti sọ wípé bàbá máa rin ìrìn àjò kámẹ́ni tá a bá lọ o nínú ìwé ìròyìn Vanguard láàárọ̀ níyìí ni wọ́n ti ń rọ gbogbo àwọn èèyàn tí wọ́n fẹ́ ní ìrìn àjò lọ sílẹ̀ mímọ́ ájì wípé kí wọ́n má bọ́ sí ọwọ́ o àwọn tí wọ́n fẹ́ rìnrìn àjò ní ọdún 2024 ilé tí a wà yìí gẹ́gẹ́ bí iléeṣẹ́ ẹ̀ka tó ń rí sí ìrìn àjò mímọ́ yìí lórílẹ̀‐èdè wa Nàìjíríà ni wọ́n sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíín ni wọ́n fẹ́ sọ pé òun mọ̀ kó àwọn èèyàn lọ sí ìrìn àjò ní owó péréte yìí òun náà ni wọ́n ń dọ́gbọ́n fi tan àwọn ènìyàn ọ̀ní lọ́dún tó kọjá ó lé ní àwọn iléeṣẹ́ márùnléníogún ilé tí àwọn rọ́wọ́ tó jẹ́ wípé wọ́n fi ọgbọ́n jìbìtì gba owó lọ́wọ́ àwọn ènìyàn ni ẹni kí gbogbo wa tá a fẹ́ rìnrìn àjò lọ sílẹ̀ mímọ́ ájì káàdì wípé òǹtẹ̀ orílẹ̀-èdè Saudi Arabia ìyẹn fisa Saudi Arabia ó wà lórí ìwé ìrìnnà wa tí ń ṣe passport pé wọ́n gbélé báyìí gbàmù òun náà ni yóò padà fi ọkàn gbogbo wa yóò fi balẹ̀ àkókò yẹn sáré léńjẹ jẹ́ mú eléyìí náà nínú ìwé ìròyìn Punch láàárọ̀ níyìí wọ́n ti sọ wípé àwọn tó wà lẹ́ka ìpèsè náà mọ̀nàmọ́ná olè náà làwọn náà kí kówó jẹ wọ́n pọ̀ ẹ̀ wá gbọ́ àṣẹ wípé àwọn tí wọ́n jẹ́ oníbàárà ìpèsè náà mọ̀nàmọ́ná wọn nẹgbẹ́ àwọn òsìmọ̀ ìsìnú ẹgbẹ́ àwọn consumer electric ṣùgbọ́n àwọn kan wà tí wọ́n máa ń ṣojú wa ìyẹn àwọn tí wọ́n porúkọ ní Network for Electricity Consumer Advocacy of Nigeria tí wọ́n ń bá wa jà fẹ́tọ̀ọ́ pé we no go gree o we no go gree náà ni wọ́n mà ti sọ wípé ìwà ìjẹbánu ìkówójẹ ń bẹ nínú
ẹ̀ka ètò ìpèsè iná mọ̀nàmọ́ná kódà wọ́n sọ wípé òun gan ló fà á tí wọ́n fi ń gbowó lé fún wa tí wọ́n sì ń kówó ọ̀hún jẹ wọ́n ti wá pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà pé kí wọ́n bẹ̀rẹ̀ sí ní tọpinpin wọn ní ìjọba àpapọ̀ yẹ́sà bẹ́ẹ̀ bá gbàgbé wípé ẹ bọ́wọ́ lù fún wọn o wípé látọjọ́ kìíní oṣù tá a wà nínú rẹ̀ yìí wípé kí wọ́n gbé owó eléyìí tí a máa san sí 225 naira per kilowatt hour bọ́ bá ṣe ń fún wa níná wípé kí wọ́n gbé sí 225 naira tó sì wà ní 68 naira tẹ́lẹ̀ sì fi hàn wípé ọ̀ọ́dúnrún ìdá òun ni ó kún orí rẹ̀ 300% nígbà tí wọ́n sọ̀rọ̀ pẹ̀lú àwọn akọ̀ròyìn Punch lóòrò ní gangan ẹni tó jẹ́ alága gbogbogbò fún ẹgbẹ́ òun náà Fúnmilọ́lá Akínbọ̀gún òun náà ló sọ ẹgbẹ́ wo ìwà ìjẹbánu kódà òun náà ló túbọ̀ fà á ti iná mọ̀nàmọ́ná òun náà tó fi ń ṣe ségesège tó ṣe mọ̀nàmọ́ná òní bí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tó bá gbé wọn tó gbọ̀n wọn tútù kódà tí àjọ EFCC náà tí wọ́n bá tọ inú bọ ọ̀rọ̀ wọn kí wọ́n rí wípé wọ́n yànnà gbogbo àwọn kan tí ń bẹ nínú kóló wọn tó jẹ́ pé wọ́n tọ́jú ẹ̀ sí abẹ́ kódà ọ̀rọ̀ ẹni tó jẹ́ alákòóso fún ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìpèsè ohun agbára lórílẹ̀‐èdè wa Nàìjíríà láti lè jẹ́ kí àwọn tó jẹ́ aládàáni kọ̀ọ̀kan kó jẹ́ ti ìjọba àtàwọn kan tó jẹ́ ti ìjọba kan kó jẹ́ ti aládàáni kí gbogbo ẹ̀ kó ṣiṣẹ́ papọ̀ mọ́nú ara wọn kí gbogbo bí wọ́n ṣe ń kówó jọ náà kó di àfisẹ́yìn tí eegun fi ṣọ̀ kó tó di pa lọ láàárọ̀ ní ọjọ́ sátidé ká tó di pa ọmọ wọn lọ sí ohun àmbẹ̀ tá a fẹ́ lọ láàárọ̀ òde yìí ẹjẹ́ mẹ́lẹ̀ yìí nínú ìwé ìròyìn Punch tẹ́lẹ̀ lòṣùpá ti kọrin wípé ẹ mọ̀ ṣẹ́jú sẹ́rò èrò mọbi tó ń lọ àmọ́ báyìí ó ti di wòsùwò bí o wá gbọ́ Uche Nwosu ẹni tó ti fìgbà kan jẹ́ olórí àwọn òṣìṣẹ́ fún gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Imo ìyẹn Rochas Okorocha òun náà ló ti rọ gómìnà ìpínlẹ̀ Imo tẹ́lẹ̀ rí Emeka Ihadioha àti àwọn olóyè kankan tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kọ̀wé fipò sílẹ̀ àti fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ ìpè kí wọ́n máa bọ̀ ẹ wá darapọ̀ mẹ́gbẹ́ olóríire ẹ wá darapọ̀ mẹ́gbẹ́ APC Nwosu òun náà ní mọ̀ ń polówó ẹgbẹ́ òṣèlú APC bẹ́ẹ̀ o òun náà wà nínú àwọn olóyè nínú ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ rẹ̀ níbẹ̀ ló ti ń sọ wípé dídarapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú yìí òun náà ni yóò fún Ihadioha ní àǹfààní láti di igbákejì abẹnugan ilé-ìgbìmọ̀ aṣojúṣòfin lórílẹ̀‐èdè wa Nàìjíríà ó ní yóò tún jẹ́ àǹfààní fún un láti lè ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú gómìnà Hope Uzodinma tó wà ní ìpínlẹ̀ Imo ọ̀hún náà àti yóò tún jẹ́ àǹfààní fún un láti lè ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú Bọ́lá Ahmed Tinubu kódà eléyìí pẹ̀lú ẹ̀ dáadáa ní ọjọ́ kẹtàléníogún ní ọjọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ yìí ó ní Ihadioha yìí ni ó kéde wípé òun ti yọ pájọsìn òun kò nínú ẹgbẹ́ òṣèlú PDP ó sì ti wà nínú ẹgbẹ́ òṣèlú PDP ọ̀hún náà látọdún 1998 wá nígbà tí ó ń gbóṣùbà káre fún Ihadioha fún irú ìgbésẹ̀ ilé tó ṣe yìí ìyẹn Nwosu ló sọ wípé irú ìgbésẹ̀ bó ṣe kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP yìí ẹgbẹ́ òṣèlú PDP ló máa wọ̀n pé erin ńlá kan òun náà ló yọ kúrò nínú wọn ṣùgbọ́n bó jẹ́ wá kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP máa bọ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC nítọ̀ gbogbo eléyìí náà ní ìpalẹ̀mọ́ fún ọdún 2024 òun náà ni Ọlọ́run yóò gbogbo ṣọ́ gbogbo aláṣẹ Elédùmarè ètò ìdìbò òun náà yóò padà já sí ọpẹ́ àsìkò sáà tàdé sí ń lò lọ yìí kò tẹ́ ẹ̀ tí ìpọ́dún méjì tí ó fi pọ́dún mẹ́ Ọlọ́run yóò bá wa lu gbogbo ẹ̀ aláṣẹ Elédùmarè nídìí jù báyìí lọ ní àárọ̀ ní ìyé fún ti ìròyìn nínú ètò wa Ojúmọ́ Aláyọ̀ fún ti àárọ̀ níyì tó bá tún di ọjọ́ Ajé Monday ká tún máa pàdé pẹ̀lú àkọ́tún ọ̀sẹ̀ tuntun ẹgbẹ́ máa kí wa a kú ìpalẹ̀mọ́ ọ̀la tí ń ṣe ọjọ́ Àìkú Sunday àwa tá a lọ sí àsàlátù tàbá wa tá a lọ sí ṣọ́ọ̀ṣì ni àwa tí a ti lọ sí ìjọ Ọ̀rúnmìlà lẹ́ni kí n máa kí gbogbo wa wípé a kú ìsinmi gbogbo ẹ̀ á dáa fún wa lágbára Ṣèdùmàrè bọ́ọ̀sù yìí ṣe ń parí ẹ̀mí wọ̀ ní balọ̀ títí dìgbà náà Olúṣọlá Ìṣọ̀lá ló kọ méjì lẹ́kọ̀ọ́ ló kọ bàbá tó bí lọ́mọ olómi ẹgbọ́n lòun èèyàn ń pè mí ọmọ adá akéde mímọ̀ tó méjì ọmọ ẹdún nísìnyí ẹ̀kọ́ kì í sinmi ẹ má gbàgbé o kẹ bá wa pè kẹ bá wa ṣíà rẹ lójú àwọn òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wa gbogbo wọ̀nyí kẹjẹ kó délé kẹjẹ kó dóko níbi tẹ́ ẹ ti ń wò wá lọ́wọ́lọ́wọ́ ẹ̀yin náà ẹ pín títí dìgbà náà ó dàbọ̀.
BGI TV yìí mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. àdànà kú kọjá mo rí nǹkan fèrè, bàbá rere káwí parí. BGI TV, we are the pace setters. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.